Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Àwọn alábọ̀dé tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù. Wọ́n yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà nínú igbó. Àbọ̀dé yìí wá ní agbára. Tí ẹ jẹ́ ká bẹ̀rù ẹkùn tó gbà kan. Tẹ̀fisáré yìnbọn sí ọmọ Adéyẹmọ. Tẹ̀fisáré kọjú ìbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù. Àwa mọ̀ pé olórí burúkú nìyí. A mọ̀ pé ẹni òfò ẹni àdánù nìyí. Àwa mọ̀ pé ẹ máa ṣe ohun tẹ́ ẹ ṣe yìí. Yorùbá wọ́n fẹ́ kán wa lẹ́yìn ọ̀kan. Wọ́n fẹ́ kán wa ní eyín ọ̀kan àwọn olórí ibú àwọn ẹni òfò. A ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbàbọ̀dé fún wa ńlẹ̀ Yorùbá ògún ló máa pa yín Ọlọ́run. Àwa a ní ṣépè a ní súre ṣùgbọ́n ẹni wa ò ní gbòfo. A máa pa tí yín jẹ́ ni. Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Àdìsá aburú kan ò ní ṣe ẹ́ bàbá mi. O ò ní ṣọ̀fọ̀ o ò ní ṣòfò. A ní wá ẹtì ò ní dẹni àwátì. Àwa náà mọ̀ pé máa ṣe bẹ́ẹ̀ àwọn ẹni bí èèyàn òfò. Àwọn olórí ibú ẹni ìyà. Tó bá tiẹ̀ wá ní kó lọ yìnbọn fún gbogbo èèyàn. O ò tiẹ̀ wá wo ọjọ́ kan ìjọ̀kan ọjọ́ kan ìjọ̀kan tí ọmọ Adéyẹmọ dìde nínú comfort zone ẹ̀, nínú ilé ńláńlá, nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó dìde tó ní ó tì ó. A ní ìran wọn nípa ìran òun sẹ̀ tó ní wọn nípa ìran òun mọ́ sẹ̀ tó wá dìde fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Èló ni wọn ò bá àfi lọ olórí burúkú ẹni òfò ẹni àdánù ọwọ́ rẹ̀. Èló ni wọn ò bá àfi lọ ẹ́. Èló ni iye tí wọ́n fún ẹ tí wọ́n ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣà òun ni kò lọ kọjú ìbọn sí. Ó dẹ̀ gbà láti ṣe ẹ̀rọ òde ẹ̀bá ẹ́. Ó dẹ̀ wọ́pọ̀ kàn lè sọ́kú lójijì. Ẹ̀rù ò bá ẹ́ wípé bó ṣe yìnbọn yẹn mọ́tò kan lè pa ẹ́ dànù. Náà mo kàn ń béèrè ni. Ìwọ tí wọ́n ní kó lọ yìnbọn Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tó dẹ̀ lọ yìn ìbọn yẹn ẹ̀rù òde ẹ̀bá ẹ́. Ó wò pé igi kan lè wọ́ pa ẹ́. Náà èmi kàn ń béèrè ni o. Ó wò pé o kàn lè máa lọ kí àjàgbá ejò kó kọlu mọ́tò Dangote kó kọlu tírélà Dangote kí Dangote wá kọlù ẹ́. Ó dẹ̀ rò bẹ́ẹ̀. Ó kàn sí ẹ̀ wò pé ayé ẹ̀ kàn lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́. No, ó ríro wípé tí ẹ kàn lè yẹ káyé ẹ kàn fọ́ kí tí ẹ kàn dàrú. Ó ríro àbí wọ́n fún ẹ lówó ó dẹ̀ gbà. Àbọ̀fẹ́ ló ṣe. Ṣọ́fẹ́ ló ṣe ó dojú ìbọ̀kan Àdìsá. Ó dẹ̀ jọ ìrù ẹkùn. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé ìrù ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́. Ó dẹ̀ jọ ìrù ẹkùn. Ó dẹ̀ láyà débi wípé ó lọ yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Ó dẹ̀ ó mọ̀ kó jọ ìrù ẹkùn àbí. Wọ́n ní wọ́n ń lọ sí oko láti lọ gba àwọn èèyàn wa kalẹ̀. Ó dẹ̀ tẹ̀lé wọn. Ó dẹ̀ dénú igbó. Sunday Igboho dẹ̀ ó jọ àgbọ̀nrín lójú ẹ àbójọ òkété. No, bó ṣe ń wo Sunday Igboho yẹn ó jọ èkùlù tó kàn lè yìnbọn lù. Ó dẹ̀ yìnbọn lù gbà ò. No, ó dẹ̀ wá wò wípé àwọn obìnrin kan máa bọ́ sí òwà dẹ̀ máa wọ̀n ẹ́ lépè. No, ó ríro wípé àwọn kan máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé ẹ̀ tàbí máa stamp ẹ̀ tí ó máa stamp pa tí ó dẹ̀ sí option pé ó máa wú yọ láyé ẹ̀. Ó dẹ̀ rò bẹ́ẹ̀. Tí ẹ máa ta o àwògùn gbọ́. Tí ẹ máa ta àti ẹ máa ipò tiẹ̀ ó tiẹ̀ dojú bọ̀kọ̀ Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà.
èló ni wọ́n fún ẹ tí òòrò ijọ́ tí màlà kí lórúkọ eléyín dógún yìí màlàmí lẹ́yìn ẹ̀ẹ́dógún yìí tó gbówó lọ bá Sunday Igboho ní Kútọ́nù òòdẹ̀rọ tí òòrò ijọ́ tí wọ́n gbé hard currency lọ bá Sunday Adéyẹmọ Igboho ṣàpé hard currency ní o ta ìran Yorùbá fún wa tó dẹ̀ ní rárá o tẹ́wọ́ máa pàwọn sí Kútọ́nù yìí ẹ pàwọn sí Kútọ́nù owó onítalẹ̀ Yorùbá òòdẹ̀ wàá ro ọjọ́ yẹn òòrò jẹ́ tíjà Sunday Igboho sọ wípé òun máa lọ Sunday mo ní kán fi ẹlẹ̀ wọn ò fi ẹlẹ̀ òun á lọ bá Ọlọ́run sọ̀rọ̀ máa fi ẹlẹ̀ tó dẹ̀ kíá ẹ̀ dẹ̀ jáde láyé òòdẹ̀ rántí pé májọ̀kù májèkù lólókùn tá à ń sọ fún ìyá Sunday Igboho ò lè ṣe pandoyàmù sí kó lọ gbé fún ìyẹ kò pọ́síbù mọ́ òòrò rántí pé ìyá Sunday Igboho ò lè jàmọ̀lá mọ́ òòrò ọjọ́ tí ìyá tó máa ń jókòó tó máa ń sọ̀rọ̀ lára wọn pé ìyá Sunday Igboho àti Sunday Igboho ń sìn ó ti dojú àlà òòdẹ̀ ró bẹ́ẹ̀ ogun ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run Ọlọ́run ogun kan máa dédé pa ẹ́ ni Ọlọ́run ó yìnbọn sí Sunday Igboho ó dẹ̀ join ìró ẹkùn èyí tèmi ẹ̀ka rẹ̀ ká sàn ẹ̀ka alẹ́kùn dédé àsìkò yá according to the time tí ṣòyí bàbá yín èyí ní 27th of July 2026 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026 wèrè kan Adésọmọ Adéyẹmọ tọ̀rọ̀ tí ò bá tí ì jáde àwa ò ní sọ tá bá tiẹ̀ gbọ́ táwa fúlì táwa nínú bó ṣe ń lọ àwọn ò ní sọ jáde like ẹnìkan tó text mi pé Yorùbá you are doing this before but now you are now doing it for money you are arrogant mo kàn pé wọ́n ti yí ni torí tá bá ní bí information ṣe ń dọ́wọ́ tiwa nǹkan ṣe máa fi ṣe show tí máa ń ṣe live show bí 2000 máa wò mí bet ta lọ ta nínú ọ̀rẹ́ tí mo mọ̀ ta lọ rẹ nínú ọ̀tá tí mo mọ̀ tó bá sígbà tí Adésọmọ Adéyẹmọ wá fi ẹnu wọn sọ síta ní síta dẹ̀ máa play ẹ̀ fún yín tí wọ́n padà fi ẹnu wọn sọ síta wípé ìgbà tí wọ́n lọ sí Odòyọ park torí gbogbo ẹ̀yin wèrè tẹ́ẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ Odòyọ park Adésọmọ Adéyẹmọ tẹ̀lé wọn lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ẹ̀mọ̀ pé Májàsọ́lá Ìgbòho Òòṣà àwọn principal àwọn ọmọ school tí wọ́n rescue tí ẹ mọ̀ wípé Àdìsá tẹ̀lé wọn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ dénú igbó tí Fúlàní ò yìnbọn sí Májàsọ́lá Ìgbòho Òòṣà táwọn tó ń jí ọmọ gbé tí wọn ò yìnbọn sí Àdìsá tó ṣe wípé àwọn tí wọ́n tẹ̀lé Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà láti ilé lọ ló dénúgbó ló dẹ̀ kọjú bọ̀ sí bàbá ó dẹ̀ yìnbá níkùn gbáù ó tájẹ́ ìtìkùn ẹ̀ ni ṣé o pa àwọn kan sọ nígbà kan pé bàtọ́ lọ sílé ẹ̀ kinní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi yarí kùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọ́nù ṣé pa àwọn wèrè kan sọ wèrè míì ti wá ó ti fẹ́ experiment ẹ̀ wọ́n yìnbọn lu Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Májàsọ́lá bàbá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú one word for Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbẹ̀yìn tẹ̀ ń kí mi mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò according to the time tí ṣòyí bá bá yín gbogbo ẹ̀yin tẹ̀ ń kí mi mo kí yín wọ́n ní ká encourage yín kẹ́ bá wa share ètò yìí wọ́n ní kẹ́ bá wa like ẹ̀ wọ́n ní encourage more viewers to share and like wọ́n ní ẹ bá wa share video wọ́n ní kẹ́ bá wa like ẹ̀ wọ́n ní ká encourage yín. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ àwọn dàgbò pé wọ́n gbé tèlókè. Àdìsá fi wọ́n sílẹ̀ máa wòye wọn fi wọ́n sílẹ̀ máa wòye wọn ọ̀dà gbogbo ẹ̀rú wọn gbé tèsókè fi wọ́n sílẹ̀ máa wòye wọn. Kí tó lọ sọ́dọ̀ Májàsọ́lá Ìgbòho Òòṣà tó play video yẹn fún yín kí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ máa bọ́ ní alẹ́ yìí ó ṣùṣùṣùṣù ká tó wá sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹjọ́ wèrè wo ló bí wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi à ń bọ̀ lórí ọ̀rọ̀ Májàsọ́lá Ìgbòho Òòṣà àmọ́ wèrè wo ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ mọ̀ wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi
ẹlẹ́nu bí àkísà ẹ̀là tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ǹjẹ́ ẹ mọ wèrè tó bí wèrè tó wá bí òun ọmọ ẹrú yìí azin yálà ìyàpọ̀ rí mo pọ̀ pọ̀ bàbá ẹ̀ mi ìfẹ́ mọ orúkọ ẹ o tó mọ̀ pé lórí burúkú ni súná tán fún ẹ ìwọ ọmọ ẹrú oláyàláyà lórí ilẹ̀ bàbá tiwa ó ń kọlù Olúbàdàn out ó kọlù bàbá wa ó tiẹ̀ wá rọ́bà ó rí àwọn ọba mi ìrọ́bà tí mo fi ṣe nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n Olúbàdàn olórí ibú làwọn tó bí ẹ̀ dàfà Olúbàdàn tó ń wò yẹn wọn kì í gbé Gẹ̀ẹ́sì ìyálà ó tẹ̀ tí wá gbé Gẹ̀ẹ́sì báyìí ìyá ẹ̀ máa ṣẹ́ nígẹ̀ lórí péjì Olúbàdàn bàbá tiwa ni wọ́n call out wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún eégún Olóòlù ìwọ call Olóòlù out wèrèrè o wèrèrè o wèrè ya wèrè débi wípé irùngbọ̀n ẹ̀ ta kókó kòrówó búrọ̀ṣì ẹ̀ tí ẹ máa yẹ lórí péjì yìí o a máa fi píkṣọ ẹ làwọn yẹn máa wọ́n ẹ ní èpè ayé ń bá mi ṣàwọn tó ní ẹni ó ń ṣí èrè ní àfà wèrè làwọn tó bí ẹni àfà ṣó ń sinwin ni ṣé kò fẹ́ da fún àwọn tó bí ẹ kò fẹ́ da fún wọn ni ó kọ́ l'Olúbàdàn out ó là kò ní da fún ìyá ẹ̀ àfà ìyá tó bí ẹ kò ní da fún olórí ibú bàbá tó bí ẹ tí ò lè lo condom bàbá tó pàdé olórí ibú ìyá tó bí ẹ kò ní da fún àwọn méjì ó ń ṣí èrè ni ìwọ call out Olúbàdàn tiwa ọmọ ẹrú challenge ọmọ ọba ṣó ya wèrè rí ni àbí wọ́n wù ẹ kù ṣáyé ẹ bàjẹ́ ni àbí tí ìyá ẹ ta ẹ̀ẹ́dẹ́ kọ́ ní burúkú yín lọ sí Saudi ẹ̀ ń ṣí èrè ni ṣé àṣetánì Sokoto lè sọ̀rọ̀ ní Sokoto kẹyẹ lọ́wọ́ wò ní ẹ̀ ń ṣí èrè ni ṣé wèrè ń ṣí ẹ nàbí wọ́n ló ń ṣe wèrè olórí ibú wo gan ló bí ẹ ná wèrè wo ló bí wèrè yìí ná Olúbàdàn ló ń call out ògùn fẹ́ pa àwọn tó ní ẹni tó ya wèrè ni àwọn tó ń bẹ́ẹ̀ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bẹ́ẹ̀ sọ pé tó bá ti bí ìyá ẹ̀ rè àfà onírùngbọ̀n takókó bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó tó bá ti bí ìyá láyà tó bí ìyá ẹ̀ rè tí Olóòlù bá ti jáde kó àwọn ẹlẹ́hàá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó wọn sẹ́yìn ní kó fèsì Olóòlù títí yóò bá yẹ ẹ̀ ń ṣí èrè ni ṣé bá balẹ̀ Yorùbá jẹ́ fún wa ni àbí wọn olórí burúkú làbá ẹ ya wèrè ni ìwọ ń kọ́ l'Olúbàdàn out bó ló ti wá ibo ló ti wá àfọ ní green and blue àfọ àtọwọ green and blue bó ló ti wá wèrè wo ló bí wèrè yẹn náà ó ya wèrè ni ó ń kọ́ láti Olúbàdàn ẹ̀yin àfọ ẹ ti ń sínwín o gbàtí mo sọjọ́ kìíní àná wọn lọ́bù ṣìlámù ṣé gbẹdẹ pé wọ́n bú ṣìlámù nígbà yẹn sójú yìí ti ń cleanse pé wèrè làwọn pípù yìí ẹ ṣe àti pé lórí burúkú ni wọ́n ìwọ kọ́ láti Olúbàdàn ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ ó máa bàjẹ́ ni ẹnu ẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹpọ̀n tí ẹ máa yẹ̀ níṣẹ́ tí ẹ máa fọ́ lójú ni ẹ̀yin ará Sudan ẹ ti ń bọ̀tà ń sì kọ́ bọ̀tà ó ní káwọ́là bó ló ti gbé kádà sípò ti wá káwọ́là lóun wá láti Sudan kí lórúkọ ẹ̀ tó máa ń ròṣù ká sórí ìyẹn lóun wá láti Gambia bíbo lóun ti wá ẹ wọ́n láti Senegal káwọ́là wá láti Senegal olóṣù kàwèrè lórí ìyẹn lóun wá láti Sudan ẹ̀yin ọmọ ẹran burúkú yìí ẹ̀yin ọlọ́sùn làwọn tó bí yín olórí burúkú làwọn tó ní yín ni ẹ̀ ń ṣí èrè nàbí wèrè ló ń ṣe yín àfà àti wàtà yìí tó kù tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa Olúbàdàn tẹ́ bá gbé gàṣẹ́ Olúbàdàn tí yìí máa bàjẹ́ ni o olórí burúkú làwọn tó ní yìí ẹ̀ ń ṣí èrè ni ẹ̀ẹ́dẹ̀ kórí burúkú yìí lọ sí Sudan àbí kẹ́ máa lọ sí Mali kẹ́ máa lọ ya wèrè níbẹ̀ ẹ̀yin tẹ́wọ́ láti Mali tẹ̀lé màálù tó yẹ pé pọ́ngán táwọn bàbá yín yọ nídìí màálù náà tì bọ̀ dí ìyá yín níbi tó ti rìnrìn òṣì káàkiri àwa fún yín láyè ẹ wá gbẹ̀yìn tẹ́ ń talẹ̀ fáwọn wèrè yìí tẹ́ ẹ̀ fún wọn ní chance bẹ́ẹ̀ tí lójú yín ẹ̀yin bàbá wa àgbà yẹn tẹ́ gbà wọ́n láyè fáwọn wèrè yìí ọmọ àlè ti dàgbà wọ́n nílé tó ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà pé ọmọ àlè ti dàgbà ní sàwọn wèrè yìí tí wọ́n ti kọjú oró sí yín
Olúbàdàn ló sọ̀rọ̀ síbẹ̀ yòókù ló máa pa wọn tó ní ẹ ó ṣì èrè ni Olúbàdàn tiwa gbadé wá ẹni máa ti ya wèrè kẹ Ládọjà tíá Olúbàdàn tíá Ládọjà tíá ni wọ́n ń sọ̀rọ̀ sí. ó dà ògùn ló máa pa ẹ àfà ó dà tẹ́lẹ̀ Dangote ló máa pa ẹ tó bá ti bí yàrá ìyá ẹ rẹ àfà mo challenge yàrá ìyá ẹ kókó kùrì sí 99 inú àtẹ náà fi 555,000 kó wá kó àwọn ẹlẹ́hàá ẹ̀ kó ní kó lọ fèsì olóòlù títí yóò bá ta ọmọ fi tá jẹ́ Yorùbá máa fi hàn yín ẹ kọjàwó ẹ káwọn ẹlẹ́hàá ní kó lọ pàdé olóòlù ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá rẹ ẹ fẹ́ pa wá rẹ fẹ́ tà fún àwọn Saudi olórí ibú làwọn wèrè rẹ o bí wèrè ṣe tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi ṣé lè gan ọjọ́ Yorùbá báyìí ó jẹ́ lọ lè kókókókó bí ojú adó fúrò yìí ṣé wèrè yìí jọ Yorùbá àfà ò ní gbádùn yálà ìjà ẹ tó bá bí pọ̀ rí wọ́n pọ̀ bàbà yálà ìjà ẹ̀ rè kó sọ̀rọ̀ tó bá bí ìyá ẹ̀ rè kó gbin ogun máa pa ẹ́ ni wọ́n ló máa dàrẹ́tì wọ́n tó bá ṣe nílẹ̀ Yorùbá gbogbo ìwé tẹ́ ń ṣe fún àwọn bàbá wa nígbà gbogbo yẹn ti kọjá o tẹ́ máa halẹ̀ mọ́ wọn àfa àkànlájà gbé mọ́ kèfèrí ẹ lọ ń wọlé ológun ẹ lọ ń sọ aṣẹ́gun tẹ́ bá sun ẹ̀kú eégún níṣọ̀ máa sun yín mẹ́kù ni ẹ ya wèrè ni tẹ́ bá tẹ́ láti lọ sun ẹ̀kú eégún ní anywhere wọ́n á tì yín iná tẹ́ dá yà máa tì yín sínú ẹ̀ ẹ̀yà tẹ̀kú ètò máa jóná papọ̀ ni ẹ ń ṣí èrè ni gbogbo ọkọ tẹ́ pa fún wa iná dínà ìdá aláyàdì sílámù na láì lórí irọ́ iná dínà ìdá aláyàdì sílámù ẹ fún wa lẹ ṣé iná tó máa ń play fún ẹ máa alẹ náà mọ àìfi iná lẹ fún wa a fẹ́ wọná èmi bí ṣe wà tí máa kú inú náà ni mo fẹ́ lọ jẹ́ kí n lọ sínú náà kí n máa lọ ṣe bábíkì fún àwọn tèmi ṣé mi nìkan ni màá wà ń bẹ̀ ni ẹ ń ṣí èrè lọ́dẹ̀ sí pé olórí yín náà jí pátá ni ẹwọ́ ẹgbẹ́ sọ́lẹ̀ o àwọn olórí tiwa nìyẹn o àwọn Olúbàdàn yẹn àwọn ancestors tiwa nìyẹn ẹgbẹ́ tẹ bá gbẹ́rìn lọ́dọ̀ wọn máa fà yín lẹ́mẹ̀sì bàbá lọ́wọ́ máa bá yẹ yín jẹ́ tẹ bá ti gbẹ́rìn lọ́dọ̀ àwọn Olúbàdàn Aláàfin Ọ̀ọ̀ni Olúgbọ́mọ bàbá mi àwọn ọba tó bá ti gbẹ́rìn déwájú wọn a máa fa ajípátá ọ̀gá yín a máa fa fẹ́mẹ̀sì bàbá a máa ní kó ń yín kí ti yín tẹ̀ olówó Èkó wà ń bẹ o kò tí ì rìlẹ́ǹtì o ẹ̀yin wèrè ló ń bá ẹ̀mẹ̀sì bàbá kó wá ṣe dìbẹ́ẹ̀tì ní London ẹ̀yà aláìníṣẹ́ akéwù tọrọ jẹ London ẹ̀ mọ̀ pé shift la máa ń ṣe níbẹ̀ ó ní tàyọ̀ tá a máa ń lọ síbi iṣẹ́ ẹ̀ mọ̀ pa a ní time for everything a ní schedule ẹ̀yin oníranù ẹni òfò yìí ẹ bá kọ́ńtínú bá máa bẹ̀rẹ̀ sí máa rìpọ́ọ̀tì yín orí burú yín yẹn Nàìjíríà lè máa gbórí burúkú yín yẹn dúró sí àwọn ọmọ yín tó bá wà bí kàbá ní kọ́ kó wọn bá yín Nàìjíríà ẹ̀ ń ṣí èrè ni ẹ ti ya wèrè ni Olúbàdàn wé ogun máa pa ẹ́ àfà lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ sẹ̀ olórí ibu kí lórúkọ wèrè yìí ogun máa pa ẹ́ máa pa ìyá ẹ̀ bàbá máa bá ẹ̀ ogun máa pa ẹ máa fà yín ms bàbá bá wàá rún wọn èèyàn máa jí pátá burúkú yìí táyé yín bàjẹ́ ní pátá pupa lẹ lọ jí ẹ lè jí pátá white ẹ bá jí pátá white yẹn ó tún lè mú change díẹ̀ wà ẹ lọ jí pátá pupa èèyàn mẹ́rin ló lọ́wọ́ pátá pupa èèyàn olórí burúkú ọmọ ọ̀fọ́n olè burúkú yìí ẹ̀yin ẹni òfò yìí wá sọ̀rọ̀ sókè káyé bẹ́ẹ̀ gbọ́ kí tẹ́ lè bá bàjẹ́ lọ́wọ́ àwọn Yorùbá o ẹlẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹ̀pọ̀n oníkúlíkúlí lẹ́ẹ̀kẹ́ oníwájú kógókógó bí ẹnu ìlú àgídìgbò olóòṣì kò jẹ́ yàkó jọba bá dí sí ilé ọmọ ẹ wo ojú olójú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ ìmú ló fọ́nká bí iná wẹ́dà yìí olórí ibú ọmọ etí ẹ̀ ló ta kété bí ṣọ́ọ̀ṣì oko yẹn kò dá kò ṣáájú onímúkọ ẹ mú sọ̀rọ̀. a ní òsì kan pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn. Olúbàdàn kò sí bàbá ẹ̀ kò sí bàbá yàrá ìyá ẹ̀ tó Olúbàdàn bá jẹ́ bàbá ẹ̀ ni wàá mọ̀ wọ́n bí èsì máa bá gbàlagbà sọ̀rọ̀ Olúbàdàn kì í ṣe bàbá yàrá ìyá pọ̀ ní mọ̀ wọ́n pọ̀ bàbá ẹ̀ ẹ̀yin ọmọ òṣì burúkú yìí
ẹ bá ti lọ wá, ẹ bá ti lọ ra àwọn tẹ́ bá ti ń dún àwọn ìyá aláṣọ, ẹ ti lọ tó ń lọ kọ́pọ̀ plín sí lọ́rùn, ẹ bá ti ní agbádá bíi méje máa sọ̀rọ̀ yín dàgbàlagbà. Tó bá máa wo èjì wèrè yìí ní sí ó lè má tó last born Olúbàdàn. Ẹ̀yin ọmọ ẹran burúkú yìí, ó kọ́là àti olóòlù. Wèrè o, ìwọ kọ́là àti olóòlù. Tó bá bí ìyá ẹ̀ rè mo double challenge yálà, mo triple challenge pọ̀ ní mo fọ́kùn ẹ̀ kó ẹlẹ́hà ẹ̀ ní kí ìyá ẹ̀ náà tẹ̀lé wọn ẹ lọ fèsì olóòlù. Ayé yóò bá bàjẹ́ lọ́wọ́ wa. Àṣà àti ṣe tiwa ni ọmọ eléégún ni wá, arógbòjò ni wá. Ó fẹ́ máa wá kọ́là àti Olúbàdàn, òkú ọkọ̀ àlá ló máa pa ẹ̀rẹ̀ kan sí àfà ẹ sọ. olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣiníkẹ́ tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o pé ẹ má rìkọ́dù ẹ má ya píktọ́ rẹ o pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. Níùsì sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ kọ́. Olúbàdàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọ aládé Olúbàdàn fún ara wọn ni wọ́n sọ. Ládọjà bàbá mi Ọládọjà àwọn ni wọ́n sọ pé tó bá bí fùrọ̀yá ńlá ìyá ẹ̀ rè ní kí àwọn ẹlẹ́hà ẹ̀ síwájú kí ìyá ẹ̀ ẹlẹ́hà bàbá ẹ̀ kó tẹ̀lé ẹ lọ fèsì olóòlù. Ìyálà ìyá ẹ̀ kó síwájú káwọn ẹlẹ́hà ẹ̀ kẹ́kọ̀ọ́ rí burúkú aṣọ ìkísà yìnyẹn kẹlọ́ fi pàdé olóòlù. Ògún ló máa pa ẹ́ sọ̀rọ̀. Tólóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé. Aláyé bàjẹ́ ọwọ́ rẹ̀ tí gómìnà bá sọ wípé wọ́n fẹ́ ṣe environmental sanitation tó máa ń ṣe ní every month. Pé anybody máa jáde, ṣé ìyá ẹ̀ lè jáde, ṣógun ò ní pa ẹ̀ ni. Kí ni fáàrí fúru ẹ̀yin wèrè yìí tó sọ pé ojú yín ò tó tà? Kí ni fáàrí ilé ìyàgbẹ́ yìí tó sọ pé ojú yín ò tó tà tójú bá tó tà kí lẹ máa ṣe? Tólóòlù bá jáde kí ni ìyá ẹ̀ lè dá ṣe? Kí ni olórí burúkú ẹ̀ lè ṣe tólóòlù bá jáde náà? Ó ya wèrè ni. Sọ̀rọ̀ olórí ibú. Ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde mẹ́ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́nbẹ́ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó ń bẹ̀ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbà ń bẹ̀ kẹ́sì àyọ̀ tẹ́fẹ́ sí mẹ́ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́lẹ̀ bá. Olórí ibú ọwọ́ ààrẹ máa ti Sudan wá sọ fún wa bá ṣe máa to ilẹ̀ tiwa. Bàbá bàbá ẹ̀ máa ti Mali wá ẹ̀ bá wọn á ṣàlàyé fún wa bá ẹ̀ máa gbégun tiwa jáde wọ́n rí mọ́ pé pọ́n ẹ̀ máa ti Senegal wá ẹ̀ bá wọn á ṣàlàyé fún wa bá ẹ̀ máa tó lẹ̀ wa. Tinubu bá bí ẹ kó lóòlù fẹ́ jáde challenge olóòlù àbí kó kórí burúkú yín kẹ kórí burúkú yín lọ Saudi. Ṣé tí Tádọ̀ Sokoto bá sọ̀rọ̀ pé kékeré kan máa jáde ṣe máa jáde ní ẹ̀ ń ṣí èrè ni wọ́n kọ́ láti Olúbàdàn ok máa wọ̀ wí. Wọ́n máa bí ìyá ẹ̀ rè ká gbẹ́kúra 99 fún àwọn ìyàwó ẹ̀ bí kan lọ fèsì olóòlù. Àfara ni aráàlú kò bá bẹ́tà so nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọ́n mọ̀ pé wọ́n ní olùkọ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ní ìlú Ìbàdàn mọ́ ní Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n tún máa sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kan fẹ́. Wọ́n tó bí bàbá ẹ̀ wọ́n rí mọ́ pé pé yálà yà bàbá ẹ̀ olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn. Wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ tó bí ẹ tí ò kọ ẹ̀ wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ ni olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn tí pẹ́kẹ́ ò gbìn tí mímì kan ò mì tó máa bí ìyá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. Jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n kírètì pọ́blẹ́mù sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ nílùú Ìbàdàn ìlú àwọn àfáàsì nílùú Ìbàdàn. Ògún ló máa pa ẹ́ kó tó pé ìlú àwọn àfáà nílùú Ìbàdàn yẹn ìlú Ògúnmọ́lá owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Àjàyí ìlú Ìbíkúnlé olóògbòdò kẹ̀ríkẹ̀rí lójú ogun àwọn ọmọ agbọ́sásá máa sọ ọmọ agbẹ́yẹ̀yà máa yà ṣé kùrẹ́ nínú fi lọ jagun Ìbàdàn àfáà ò ní gbádùn ó ń ṣí eré ní ìlú àwọn àfáà wo ní Ìbàdàn
tẹ́ntẹ́ntàn wọ́n yẹn ti kọjá o tẹ́ bá gbé wèrè wá nísìn tẹ́ bá gbé gẹ̀ẹ́sì lọ́wọ́ yìí ẹ máa ṣẹ́ nígẹ̀ burúkú ẹ já wèrè ní ìlú àwọn àbáàní Ìbàdàn ìlú àwọn àfáàkọ ìlú àwọn lèmọ́mù ni ṣe mú láwọ àníkẹ́ mú lọ bó Olúbàdàn ní ààfin èèyàn bá wa tó máa ń lọ́tò sẹ́yìn àwọn ìmáàmù ní ọjọ́ iléyá bí wọ́n lọ tò sẹ́yìn wọn ní àfáà ní bàbá ọba ẹ máa lọ tò sẹ́yìn wọn ẹlẹ́rìí kíbẹ̀ èèyàn bá wa ẹ wálé o ẹ wálé gidi gan àwọn ọmọ ẹrú ìfẹ́ tó fẹ́ sọ yín dẹrú ni o ìlú àwọn àfáà ní bàfẹ́ èwo ẹni òfò àwọn bàbá wa tó gbà sílámù gbà yẹn Ọlọ́run jẹ́ kó fi 100% wà nínú sílámù àwọn bàbá ọmọ yẹn ń ṣe sílámù wọ́n ní àwọn àpótí inú ilé àwọn bàbá wa lápótí aláàjì bàbá wa wọ́n lápótí wọ́n ní wardrobe wọ́n ní kọ́ńbọ́ọ̀dù nínú ilé àwọn bàbá wọn tó mí wọ́n gbé sínú ẹ̀ ní Yorùbá àwọn la máa lọ sí mọ́ṣáláṣí níjọ́ Friday tó bá dijọ́ Saturday ta lọ sí party ta lọ ṣe fàájì tó bá di Sunday wàá rí Yorùbá ní church tó bá yẹ dijọ́ Monday tó fẹ́ bọ Ògún wàá rí Yorùbá ń bẹ̀ ẹ̀sìn táwọn agbára Yorùbá ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìdùnnú ni ẹdẹ ni wèrèdé onílé tó ń tọrọ ọmọ àlebẹ ni ò tí ì dàgbà pàtẹ́ ti dàgbà ń ṣe orí burúkú ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé Islam yẹn kọ́ làwọn bá ti wá ṣe ẹ̀yin olójú kọ́kọ́ kan bí ojú adófùrọ̀ yìí wọ́n yẹn ń ranjú wọ́n ti mú kú mu wọ́n lè mu gọ́tà wọ́n lè mu omi gọ́tà àwọn oníkẹ́míkà ó ti pọ̀ kẹ́míkà pòjú àwọn aràn Ànábì ní apani ẹ já wèrè ni ẹ pàálẹ̀ Yorùbá àwọn bandits Ànábì ní apani ẹ já wèrè ni ẹ lọ máa pa àwọn fámílì Ànábì níbi tó wà lọ ẹ ń ṣe sọ̀rọ̀ wèrè. inú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́lu mímọ́ ẹ dákun bàbá Olúbàdàn bàbá Tinubu ẹ bá yájú sọ̀rọ̀ yẹn o torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé tẹ́lẹ̀ kọ́kàn á máa kọjá lọ́nà tọ́ọ̀bù àbí kíní kan àbí ń wọkọ̀ lọ́bì kan mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹwàá ló lòlù ti dé o ṣẹ́wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tẹ́ bẹ́ẹ̀. inú ilẹ̀ Yorùbá wọn ò kí ń pààyàn bẹ́ẹ̀ parọ́ fún wa nìyẹn má gbá mi lóye àbí kílókọ̀ bàbá oní àyàmàtàǹgà ẹ̀ parọ́ orí burúkú fún wa nìyẹn àwọn náà ní wùdù yẹn wọ́n yẹ parọ́ òfò fún wa nìyẹn wọ́n bá ti wọ́tọ̀ ẹṣẹ́ ìṣẹ̀ṣẹ́ fúnlẹ̀ Yorùbá báyìí ó máa ń pààyàn ni wọ́n fi kíní kan bọ̀gún ẹ lọ dọ́dọ̀ ti ń ṣe orò ní ilẹ̀ Yorùbá kó tó bí bàbá ẹ̀ tí wọ́n ti ń ṣe orò nílẹ̀ Yorùbá ẹ lọ mú bí wọ́n ti ṣe orò tó nìkan wá ní fámìlì nǹkan ó bóró lọ rí ẹ parọ́ irọ́ tẹ pa fún wa yẹn mo máa gbé yín sípè sí láéláé ni ẹ parọ́ fún wa ẹ dì monetize àwọn bàbá wa fún wa kíní kan wọ́n bọ̀gún wọ́n gé orí ẹ sọ fún wa ẹni gbẹ́tọ́ ti ń gbé orò ẹni tó bá orò lọ rí ẹ sọ ẹ mú fún wa ẹ mú ìdílé yẹn jáde pé ìdílé yìí o gbàtọ́ ń ṣe orò nílé báyìí lọ́dún báyìí o àwọn èèyàn ti gbówó kalẹ̀ ọ̀nà máa fún yín ní 100 million làwọn oníṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ pé ẹ sọ fún wa ẹni tí orò ti gbé fámìlì ẹ̀ rí tí wọ́n pa ṣùgbọ́n yìí live and direct ni Ànábì ní apá ni Ànábì ní apá ọ ni àwọn Ànábì ní apá ọ ni Ànábì ní apá ọ ni ẹ lọ pa wọn ìrandíran yìí ní Saudi ẹ̀yẹn ní òfò burúkú ẹ̀yìn òṣìṣkò ọ̀sìnwó ènìyàn with ọ̀sìnwó religion ẹ̀yẹn lẹ́sìn apààyàn Ànábì ní apá ọ ni ló máa pàyà yín lọ́hùn. Sorry, if you want to watch me watch the video ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ fi ń wò mí yẹn náà lè máa fi wò mí tẹ bá ti dórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube má bínú mi ò lè máa show mi lè máa gbé fídíò káàkiri mi lè máa kí máa ṣe fídíò máa ṣe show kí n máa náwó sí orí TikTok mo lè máa ṣe ni ẹ má bínú torí Ọlọ́run mo ò fi ṣakọ ẹ máa bọ̀ ẹ bá wo show yìí ẹ bá wa like ètò ẹ bá wa tọ́tọ́ pọ̀ lórí show yìí ẹ jẹ́ kí show yìí rẹ ṣí ẹ tájú wèrè yìí ẹ tájú olóṣì ẹlẹ́nu jọ̀ngàn bí okun ẹ̀pọ̀n yìí ẹ tájú ẹ ẹlẹ́nu bí àkísẹ ẹlẹ́yìn bí kú tó pa wọ́n ṣógúnlẹ̀ èyí nìyẹn bí ṣọ́bìrì bàbá Súlè ẹ tájú olóṣì yìí fún mi ẹlẹ́kẹ̀tọ̀ yẹ jẹ́ kó rìn kó dọ́dọ̀ ẹ̀ àtàwọn wèrè bíi tiẹ̀ ẹni òfò ààrẹ náà nìyẹn Sunday Igboho tó ń gbà wá lẹ́lẹ̀ Yorùbá ó wọnú igbó ẹ lọ yìnbọn sí wọ́n lọ yìnbọn fún olóyè Sunday àwọn lọ yìnbọn lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀rù ọba yín o
ẹ yá wèrè gan o olórí ibú yín ẹ lọ kọjú bọ sádìsá ọ̀dà Olúbàdàn tó ti ẹ̀bú yìí orí mi ń gbóná pẹ̀lú ẹ̀ òbú Olúbàdàn àbí okọ́là àti Olúbàdàn okọ́là àti Olóòlù ọmọ eégún lè ní ọmọ eégún gbogbo taṣọ ọmọ eégún méjì àpínní méjì ọ̀lẹ́lẹ́wẹ̀ mẹ́fà ọmọ eégún wọn nà mí lọ́rẹ́ ṣe bọ́ ọ̀nà mí lẹ́ẹ̀kan ojú ọwà ní mí olóògbé tó bá bí egúngún okọ́là àtàwọn bàbá tèmi ògùn ló máa pa ẹ́ àwọn bàbá tèmi ló kọ́là òtù okọ́là àtàwọn bàbá tèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ imú ẹ̀ tó fọ́n kábínà wẹ́dà yẹn olóòṣì ẹni òfò kó yàwó àtàwọn ọmọ ẹ̀ ní kán lọ fèsì olólùbájáde olólùmájáde má dẹ̀ bí ìjà ẹ̀ rè tó máa bí pọ̀nmọ́ pọ̀ balaba bá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olólù. tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọn lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí ì lè débẹ̀. inú gbé yàrá ìyá àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ níbẹ̀ kẹ́ rí òun àbí yóò gbé ní kọ̀rọ̀. ẹ torí àgbẹ̀bọ ní kọ̀rọ̀ mọ́ o ẹ̀bọ́jà gbangba ìṣẹ̀ṣe ògbé kọ̀rọ̀ mọ́ o ẹ̀bọ́jà gbangba láti máa gbẹ̀bọ ní sọ máa gbẹ̀bọ ní gbangba a máa ṣọdún ìṣẹ̀ṣe ní gbangba a máa bọ fá ní gbangba bó o sọ́ọ̀ṣẹ̀ tó ń gbé kọ̀rọ̀ mọ́ àwọn ẹlẹ́ ti dé ọ̀rẹ́ gbalẹ̀ wọn ẹ̀wọ́ yẹn ó rí ràdàràdà ó rí jàkùjàkù ó rìn mí láyà gan bí ṣe ń wo ìkànnì tí báwo àwọn ibà àwọn ọmọ Saudi irun gbọ́n wọ́n máa yá wọ́n máa fi ọ́ìlì sí a máa dún a máa guilt a máa shine nígbà a máa shine báyìí lẹ́wọ̀n gbogbo yẹn takókó olóòórùn àtọ́lé bí wọ́n gbẹ̀ṣẹ̀ takókó náà ni wọ́n abẹ́ṣẹ̀ máa takókó nonsense onídọ̀tí sọ̀rọ̀ gbére. ẹnì kan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àlélẹ́ra wa kò láyé àti dọ̀gbára wa ń bẹ̀ àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wàá dẹ́rù bà mí torí bàbá wa Lámídì náà pè yín Ọlọ́run kó bá wa ṣọ́ yín kó bá wa wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àṣẹ bí ìgbà tá a rí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn kẹwàá fẹ́ni pé fẹ́ gbégún kẹwàá ní obìnrin ọgbọ́dọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé di only hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbítọ́ ló lù ú gbà kọjá ni ṣé kóbìnrin yóò kú sórí ìrọbí ni. Òpònú lọ wo fídíò tí ó wà lórí Jẹ́ Fowólẹ́wà nígbà tí ìyá àbẹ̀ ní agbọ́n tó lọ ṣe tíátà tó máa ń ṣe wọ́n nígbà tí àwọn olóró jáde Yorùbá we are accommodating mi a ti dá jù lẹ́kẹ̀yìn wèrè yìí wọ̀ wá láàrin dójúbolẹ̀ èmi ti pàdé olóró rí lábẹ́òkúta tó ń bọ̀ báyìí èmi àtọ̀rẹ́ mi Ọlábísí lórúkọ ẹ̀ àjọgbé church street ni mo àpàdé àwọn olóró lóòrù a lọ sí pátì ni ọ̀rẹ́ kọjú báyìí àtẹ̀tí ni wọn kò ṣe fún wọn ni wọ́n dé ìyá kan sáré wá bá wa ó yẹ kọjú sígbó tó fi kọjá lọ ìyá rẹ̀ dó sẹ́yìn wa ni wọ́n ń ṣe orò tí wọ́n ni wọ́n ń ṣàwọn nǹkan tó fẹ́ ṣe ni ìyá rẹ̀ kàkà pàdé ẹ̀ ń sì gan àlè mọ́ ṣọ́wọ́ bẹ́ orí wa lórí mi lẹ́ni tí mò ń sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ rọbí nǹkan nínú ayé coronavirus àwọn èèyàn rọbí sáwọn èèyàn ò bímọ lọ́dẹ má jáde sáwọn èèyàn ò bímọ ọjọ́ environmental sanitation tó máa ṣe ní every month sáwọn èèyàn kí ń bímọ tó máa wá ń bọ̀ sí àwọn bàbá wa rẹ mọ ni wọ́n tẹ̀ parọ́ fún wa kí wọ́n pààyàn jẹ ẹ má lọ lu yín o wọ́n máa pa yín ni o wọ́n máa jẹ yín ni o ayé yẹn ti kọjá àwọn ìyá wa bọ́ọ̀fì tàbí wọ́n máa mú kò sí ìyá tó mẹ́jẹ̀ olóríire làwọn ìyá wa abiyamọ ni wọ́n olójú arẹmọ ọlọ́jà arẹmọ ọlọ́mọ arẹmọ àwọn ìyá dáadáa ẹ parọ́ fún wa irọ́ bá ti ń jẹ ẹ fi rọ́ tàn wá ẹ̀yin ọmọ Mali ọmọ Senegal ọmọ Sudan ẹ̀yẹ lẹ́rú olóṣù ka wèrè lórí ẹ̀yin ọmọ Senegal ẹ wá parọ́ fún wa irọ́ yín ti já ẹ lọ sílùú ajé pátákẹ́ mọ́ lọ jí pátá red ẹ lè jí pátá white bí ẹ lè rí ta ní Ìdúmọ̀tà pátá red lẹ lọ jí ti ń ta sọ̀rọ̀. káàrọ̀ pé Mr. Olóòlù wọn ń kọjá tó obìnrin tó fẹ́ rọbí ẹ̀ gbọ́dọ̀ gbé lọ hospital àbí kí ni ìtumọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kọ́ balẹ̀ kí ọlá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa.
you go explain tire no evidence. Àfà wo ọmọọba Saudi ni ọmọọba Saudi lélẹ́yìí ó lọ sí London lótẹ́ẹ̀lì ibẹ̀ ló kú sí. Ẹ máa parọ́ fún wa, ẹ máa mú kinní kan ọmọọba Saudi gbogbo tí tẹ́ni káwa máa mú yẹn ọmọọba Saudi òun tún mí sí ẹ̀ papọ̀ ni ó ti pomi kọ́tà pọ̀ science student ó po anything po èbù ó pò pọ̀ ni ọmọọba Saudi nìyí tí wọ́n ti máa mú ní Saudi díẹ̀díẹ̀ ṣé àwa sí kí ló kẹ̀ wá mú London ló wá ó po oríṣiríṣi pọ̀ ni ibẹ̀ ló kú sí. Olórí ibú yín mélòó nínú yín ló sọ̀rọ̀ pátá ọmọọba Saudi ṣe yìí tó bá pẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá ni wọ́n ṣe mistake yìí pé wọ́n ṣe fàájì o ọba kan ṣe fàájì nílẹ̀ Yorùbá ó wá ṣe kinní kan ó ṣe fàájì yẹn ó wá kú síbẹ̀ ẹ ti kó ṣì jáde ẹ ti tọ́ ring light ẹ ti máa ṣe bí olórí burúkú on the net ọmọọba Saudi ni wọ́n bí ìyá yín lè kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ kí ti má bàjẹ́ àwọn owó tó ń fún yín Saudi wọ́n á búlọ̀kù ẹni tí yín ta nìyẹn yín akéwù tọrọ jẹ ẹ lọ ṣiṣẹ́ ẹ kó ṣìdá ẹ lọ kọ́ kápẹ́ńtà bí kẹ́ kọ́ bíríkìlà ọmọọba Saudi ni o mo busy ọmọọba Saudi nìyẹn o ẹ̀yin olóṣì ẹ̀ ní sọ̀rọ̀ nípa ẹ̀yin ọmọ àlè burúkú jàtìjàtì ọmọọba Saudi science student ó pọ̀ oríṣiríṣi pọ̀ àwa ń lọ sí World Cup ní Saudi ní 2037 èmi ò lọ ṣe àdìfẹ́ lọ mú nǹkan ni a máa lọ mú nǹkan níbẹ̀ ọba Saudi ti sọ fún wa orí ká máa bọ̀ orí ká wá mú anything wọ́n ti lè fún wọn ní World Cup 2037 àbí 2030 náà bẹ́ẹ̀ ṣe pàápàá ní tí ẹ ti gbàgbé 2034 ni a máa lọ síbẹ̀ a máa mú nǹkan a máa bò ó sórí burúkú ẹ ti ya wèrè lẹ́yìn àjẹ́ kí nìkan mọ̀tòrí kan ló ní ẹ má ya fọ́tò 2034 à ń lọ 2034 à ń lọ sí Saudi à lọ ṣe hajj a fẹ́ lọ wo bọ́ọ̀lù ni a dẹ̀ máa gbó òróró dáadáa máa mú òróró ẹ lọ mọ́lọ́pàá wa ẹ ṣe gbọ́n tèmi ó pàpà sí pé 2034 ni 2034 máa lọ mú nǹkan lẹ́yìn yẹn ká kó bẹ́ẹ̀ ká lọ sọ́dọ̀ ọ̀dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ẹ bá wa dúpẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ wọ́n yìnbọn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n yìnbọn sí Àdìsá ọmọ Adéyẹmọ lára àwọn tí wọ́n láwọn join èrò ẹkùn Àdìsá fi wọ́n sílẹ̀ máa wò ṣe wọ́n fi wọ́n sílẹ̀ máa àmọ́ olóyè òun náà ló lè ṣe bẹ́ẹ̀ ṣá Ọlọ́run Sunday Ìgbòho náà ló lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ìbọn síyàn ó wá ní kàn fonítọ̀hún sílẹ̀ ẹ jọ tẹ bá lágbára bíi Sunday Ìgbòho lára àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín ó jẹ́ fẹ́ lọ rescue àwọn èèyàn nínú igbó ó wá gbé ìbọn wá dojú ẹ̀kọ́ yín páwù ẹjọ́ kí lẹ máa ṣe because mo fẹ́ sọ̀rọ̀ kọ́ máa ní Yorùbá wù yìí ti burú jù èmi mo burú I am a very nice person èèyàn tó dá ni mí èèyàn tó yẹ pé ó ṣe é bá ṣe ni mí bí ṣe wà yìí tó bá sọ pé ó dá wàá mọ̀ pé Ọlọ́run dá àwọn kan extraordinary dídá èmi dá ní extraordinary ó fẹ́ gbọ́ kó dàbí tí mo dá a dé gbogbo à ń lékun sí yín ẹ̀ ń léjò sí wa èmi ò ń bá wọn dáṣẹ tó bá lékun sí mi why tí màá lé ejò sí ẹ ìwọ tó wò sùnsùn tó lé eku sí mi why expect kémi lé ejò sí ẹ I will never do that láyé mi ó lékun sí mi wọ́n wá léjò sí ẹ Ọlọ́run ò ní jẹ́ o ṣùgbọ́n mo àṣù ẹ bàbá Buhari ẹni àṣù ọ̀lú mo àṣù ẹ pé màá lé tiger sí ẹ màá lé lion sí ẹ màá lé anaconda sí ẹ màá lé gorilla sí ẹ ẹjọ ẹ bàbá mi ó dáa ibi tí inú tèmi dá dé tó bá lé eku sí mi tèmi ò lè lé ejò sí ẹ láyé màá lọ sí zoo tó nípọn jù nínú ayé màá ní kó bá mi ṣí gbogbo ẹranko tó wà ń bẹ̀ sí ẹ kó wọn kọ́kọ́ bẹ̀ kọ́ jù sókun tí á yẹ ilé kù sí mi mo léjò sí Àdìsá sọ̀rọ̀ wọ lọmọ Jésù. ìpínlẹ̀ ni wọ́n bá tiẹ̀ lọ wọ́n tẹ̀lé wa lọ orí ìyá náà. mo ń sọ fún àwọn tó tẹ̀lé mi ẹ bá fọ́ọ̀kù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la. kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn mo ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yẹn tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la
tọ́ra àwọn tó ní ọba àwọn ìbọn yẹn padà yẹ̀yẹ́ wọn ni ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbà ọlọ́dọ̀ wọn èmi nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó ní lọ ṣeun tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó gún àbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tán ní òyìn yìí nìsí torí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra èdè nìyẹn tọ́ba tó wá lọ fèè tí mo dẹ̀mọ̀ pé òun ṣe tọ́mọ fáwọn yòókù tó ń tẹ̀lé wọn pa òní torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn ń ṣe àwọn pìlì fún ọlọ́run pìlì fún mi pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọn pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ ní gbó rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa mọ́ nẹ́mọ́ pa mo ní bọ̀wọ́ tó ṣe yẹ ọ̀dà. ẹgbọ́n mi tó lóye sọ níbẹ̀ yẹn inú gbó rìsáàfù wọn ti lọ gba àwọn píríncípà wálé píríncípà àtàwọn ọmọ tó ṣe bring back our children inú gbó rìsáàfù ní Odò Ọ̀yọ́ National Park tí wọ́n ti lọ gba àwọn ọmọ yẹn wálé ara àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ láti ilé ṣe mi ò bẹ́ẹ̀ ṣe bá mi ẹgbọ́n nǹkan tó lóye tó pé wọ́n ṣe fóun ẹ̀yìn tí ń pè ríra láàyè dá o àmọ́ yín o àwọn àmọ́ yín àtúnyìn mọ́ o ẹ̀yìn tí ń pè ríra láàyè dá gbogbo yín lẹ̀ ó fara gbẹgbà àmọ́ yín olóyè ayé Jésù ló yẹ kẹ wá sáyé kò sáyé tẹwà ògún gbọmọ àní kan di ẹ mọdù ẹ wo tó bá yẹ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe mi fẹ́ bàbá ní Yorùbá I don't want talk ẹ jọ ẹ sọ̀rọ̀ olóyè bàbá Jésù sọ̀rọ̀ bàbá Jésù èmi máa dágbára bí olóyè máa wá dá ìlú ẹkùn kalẹ̀ màmá wa sọ fún yín pé tẹ bá ń fún yín lóògùn tẹ bá ní kẹfì sóúnjẹ fún mi tẹ bá fi sóúnjẹ fún mi tí n bá jẹ Júdásì èmi tó pé tí n bá lágbára bí olóyè tí n bá ní kẹfì búra ní búra pẹ́yìn nìkan màá ní wàá búra tọmọtọmọ ni tí nǹkan tó ní ẹni kódà níbi ìbúra yẹn màá tún ní kó mú gàràtọ̀ bíi méjì mẹ́ta wá tó lè kú pẹ̀lú ẹ̀ tó bá ṣe nǹkan sí mi báyìí àti wọ́ àti ọmọ àti ìyàwó àtọkọ àti gàràtọ̀ ẹ̀ wọ́n sọ fún gàràtọ̀ ẹ̀ pé tagbé kalẹ̀ yìí o tó o trọ́ọ̀sì ẹ̀gbẹ́ àbábù rẹ̀ tó jẹ́ máa kú wo ohun tó gbóná ni máa fi búra fún yín Yorùbá wuyì ẹ̀dọ́ra Jésù kìnnì kan you go explain táyà olóyè you go explain táyà àwọn wèrè yìí wọn gbọ́ anything wọn rẹ́dí àti pa anybody wọn gbọ́ nǹkan wo you go explain táyà olóyè sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. mo ń sọ fún àwọn tó tẹ̀lé mi ẹ bá fọ́ọ̀kù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn mo ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yẹn tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la tọ́lá àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbà ọlọ́dọ̀ èmi nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó ní lọ ṣeun tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó gún àbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tán ní òyìn yìí nìsí torí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra èdè nìyẹn tọ́ba tó wá lọ fèè tí mo dẹ̀mọ̀ pé òun ṣe tọ́mọ fáwọn yòókù tó ń tẹ̀lé wọn pa òní torí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn ń ṣe àwọn pìlì fún ọlọ́run pìlì fún mi pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọn pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ ní gbó rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa mọ́ nẹ́mọ́ pa mo ní bọ̀wọ́ tó ṣe yẹ ọ̀dà o ó ní mistake ni mo yà kì í ṣe mistake o mistake ló wá gbé bọ́n báyìí lóyìn sí wa ń kọ́ lórí mistake wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn wọ́n bá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi nígbà tó yẹ pé ẹ̀wọ̀n àwọn tá a fẹ́ lọ bá jagun àwọn àṣàṣì bandit náà wà lọ ìyá àbílẹ̀ ẹ̀wọ̀n pa tá a bá pa àwàlà níbi tá a bá pa sí bí sùn wòlé á ní bandit lọ pa inú rìsáàfù làwà kò sẹ́ni tí ó béèrè. lẹ́yìn ìgbà yẹn làwọn èèyàn náà tún wá padà tán. lẹ́yìn ìgbà yẹn làwọn yẹn wá yàbò wá mọ́sí ẹ̀rí báwọn. kálá ti bẹ̀rẹ̀ wàhálà ń bí eléyìí àwọn lókùlókù náà dé yìí kí la fẹ́ mọ wíìlì sí
ṣùgbọ́n dẹ̀ padà tó wá bá àwọn èèyàn. ẹ̀dẹ̀ olókùn ẹ̀ fi sínú ọkọ̀ kó mọ́ bíbọ̀ títí tá a fi jàtọ̀ tá a jàtọ̀ gbọ́dọ̀ àmọ́ pé lọ́lé bá a ṣe jàtọ̀ àgbẹ̀délé bó ṣe bẹ̀rẹ̀ ìtúlẹ̀ ni mo bá tiẹ̀ lọ wọ́n tẹ̀lé wa lọ bí ìjà náà àti ṣe ọba wọn. nígbà tó lọ́wọ́ káyà pé yóò pa wá bọ́bá di sílẹ̀ ìjọ yẹn náà ní ìsìn òun ni ó ti ṣẹ̀ sí tọ́lá àwọn ọ̀tọ́ rẹ̀ ó ti gbé sépè bàbá ọlọ́jẹ́ mi yóò kú ẹ̀ ní parí láíláí ọba tó fìfẹ́ mi sí yín lọ́kàn ní yọ. olóyè má bínú o mò ń wò yín bí kí n dà yín gbà ju Ọlọ́run bí ṣe ń wò yín yẹn mò ń wò yín pé kí n ní agbára kí n wọnú tẹlifíṣàn wá kí n kọ́ fún yín ní blow lẹ́nu olóyè mò ń wò yín bí pé kí n bò yín kí n ṣáà máa gé yín jẹ ẹ ti rí ìjà ọlọ́bẹ̀ rí ìjà ọlọ́bẹ̀ tó pé màá kọ̀ pàdé màá kọ̀ máa gé yín jẹ máa bí pé Yorùbá wuyì kí ni mo ṣe fún ẹ mi ní sọ̀rọ̀ kọ̀ màá kọ̀ mi lè máa gé yín jẹ ni ṣe ẹ wo plan bóun ṣe yìnbọn yẹn tán ìbọn bá wọn mí o àní máa bẹ àwọn yẹn fún yín ni o gbàtàwọn yẹn ń ṣẹlẹ̀ ó bá àwọn kọ̀ọ̀kan fọ́n sáwọn kọ̀ọ̀kan lára o táwọn ọmọ yẹn ò bá jẹun kánú kọ́ ti jàmùlà tewédú kú òlé tádísọ̀ bá dúró re bàbá ẹ̀ náà máa gbére lé ìyá ẹ̀ náà máa kọrin àti gbé màmá rélé gbogbo ẹbí ẹ̀ ìwọ tó yìnbọn yẹn ògùn ló máa pa ẹ́ Ọlọ́run fi wọ́n lẹ̀ wẹ́ẹ́nà olóyè dẹ̀ ṣe àbí ṣọ́ṣe dáadáa ṣá because wọ́n níbi táwọn tí ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ làwọn bandits yẹn ti yàbò wọ́n nínú igbó reserve kí yẹn kó máa wẹ̀ tẹ́ ń pè ní fẹnuwu gate kó máa jẹ́ tiyín pé nínú igbó reserve yẹn o tó ti lọ gba àwọn principal wálé o Àdìsá City eight pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn Nigerian military pẹ̀lú àṣẹ Àkànbí ọmọ olódò ìdẹ bàbá mi Àkànbí ò ní ṣubú dànù adúpẹ́ pípò jẹ́wọ́ ọmọ Yorùbá ó ṣàtìlẹ́yìn fún ọmọ Adéyẹmọ ṣùgbọ́n olóyè mani káwọn yẹn bá wa dá sí káwọn yẹn bá wa dá sí because tí bá ní kí máa sọ bínú mi bí ṣe ń wò yín báyìí wípé kí n mú yín sọ́wọ́ ni olóyè but you know I love you ṣá tó pé I love you àná fi mú ẹ sọ́wọ́ pẹ́pẹ́ ni tí mi ò nífẹ̀ẹ́ ní olóyè ó yẹ kí n fly wá sáré tí Ìbàdàn ni kí n ti fi pankẹ́rẹ́ sínú aṣọ kí kọ́kọ́ pàdé kí kọ́kọ́ kó yín ní pankẹ́rẹ́ ẹ̀yọ̀ kan kí máa wá gé yín jẹ kó máa bẹ̀ pé Yorùbá wuyì kí ló dé kí ni mo kàn fẹ́ gé yín jẹ náà ni what kán jù sínú mọ́tò nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ogun gbọ́ nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni nǹkan máa ó lè má kú o ṣùgbọ́n nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni kó máa lọ ó dá bóyá àwọn òrìṣà tẹ ẹbọ kẹ tó kú òǹlé wọn ní bóyá kó máa lọ ni ìyá wa bàbá wa ẹni ìtàn ẹ ṣe gan ọwọ́ yẹn wá lọ sókè kò ṣẹṣẹ àmúra òkè ń gbẹ thank you for the super speaker ọwọ́ yẹn wá lọ sókè mo dúpẹ́ gan God bless you I love you ẹ ṣe gan àwọn èèyàn bá wa dá sí ní sàmúlò sí ń pè látẹ̀kàn ṣùgbọ́n àáfà yẹn ó yẹ kó rí mi máa gbóná àáfà ẹni òfò yẹn ó yẹ kó rí mi àáfà ẹ ti ya wèrè ni Olúbàdàn tiwa odidi Olúbàdàn ayé àáfà yìí màmá bàjẹ́ o àáfà kò máa ní dáa fún yín sáà kò ní dáa fún ẹ àáfà ògún gbọ́ Olúbàdàn tiwa ló ń call out ṣé àwọn ọmọ ẹran yìí ẹ bá gbọ́n sókè hello a ti gbé kọ́ọ̀lù yín o àáfà call out Olúbàdàn tíya àáfà orí ìyá tó bí ẹ ò pé ìyá tó bí ẹ lè pàdé Olúbàdàn kó sọ̀rọ̀ ìyá tó bí ẹ ni mo sọ àáfà ó lè pàdé Olúbàdàn kó lóun sọ̀rọ̀ tó bá ti bí ìyá rẹ̀ tó lóun bá ti jáde lọ pàdé Olóòlù ní ká ìyàwó ẹ kó lọ pàdé Olóòlù káyé ẹ lè bá bàjẹ́ fáínálì a lè kọrin àti gbé bàbá rélé àti gbé ẹlẹ́hà rélé tí yẹn á yẹ ẹ máa wá láti Mali láti Sudan ẹ máa disturb wa lórí ilẹ̀ wa àrà ló máa pa yín máa disturb láti lọ Sudan tẹ̀sí wá ìyìn wèrè burúkú yìí ẹ máa gbóhùn sókè Yorùbá wuyì. bàbá mi ẹ̀ ní jáàmù orí mi ń gbóná sẹ́ẹ̀ olóyè tí wọ́n fún yín ní blow ẹ̀ ní jẹ́ tán ẹgbẹ́ òun ẹ̀ ohun trọ́bù wà lára mi lẹ́ni o ẹgbẹ́ òun sókè wàláì bàbá trọ́bù ni mo bá jí
bá yín fa wàhálà olóyè máa bá yín fa wàhálà gan ẹ máa gbóhùn sókè. Yorùbá ṣe rí oyè ọ̀rọ̀ àfáyẹ ẹ jẹ́ ká fi sẹ́nu dákẹ́ tó bá jẹ́ pé ọjọ́ Jímọ̀ ni táwọn bá ń kírun lójú títì tó bá gbé ẹ tó láboyún bọ̀ kí ló dé táwọn máa ń kírun lójú títì. ó lọ sí wọn lùyàn pa wọn lu onímọ̀gbọ́n parí wọn lu onímọ̀gbọ́n tó kó sọ̀rọ̀. wọ́n máa kírun lójú títì wọn ò ní jẹ́ káwọn èrò ráyè kọjá ẹ tó bá dẹ̀ sọ̀rọ̀ wọ́n máa kọjú ìjà sí. wọ́n máa lù pa ni ànábì nìkan pa ni àwọn wèrè. ànábì nìkan ibo ni o tẹ́ rí ẹ̀sìn wọn ẹ̀sìn kólekóle ni. inú mi dùn ọdún ẹjọ́ tí mo ti ń gbọ́ prógámù yìí bí mo ti gbọ́ prógámù yìí lálẹ́ ẹ̀nà inú mi dùn bẹ́ẹ̀ ti fún àfáàyẹ fún lọ́rọ̀ kọ́nà jẹ́ kó rí fídíò yẹn fídíò tí ẹ bá mi láìkì ṣe ẹ bá mi láìkì ètò ẹ bá mi tàgì àfáà yẹn tó bá bí ìyá ẹ̀ rẹ̀ kó gbìn. kó sọ̀rọ̀ má bí ara ìyá ẹ̀ rẹ̀ kó gbìn. mo láìkì bẹ́ẹ̀ ṣe gba lóhùn gidi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ gba lóhùn gidi ẹ tẹ́ sí lójú dáadáa rọ́bìtì ní gbogbo yẹn náà. àwọn bàbá ti wá. ó máa sọ̀rọ̀ sí Olúbàdàn lọ́hùn. sẹ́kọ́ndé ilé tó sọ̀rọ̀ tí ó yànbọ̀ sí olóyè Sunday Igboho tó bá jẹ́ mi ni òun tẹ̀mọ́ olóyè Sunday Igboho. tó bá pẹ̀yìn ni kí lẹ máa ṣe tó bá pẹ̀yìn ni kí lẹ máa tọ́pẹ̀yìn ni Sunday Igboho kí lẹ máa ṣe. ìwé mi máa pa ni o ó máa pa ni o ẹ máa pa ó ti tán case close. adìyẹ dàbí lóògùn dùn màá fọ lẹ́yìn màá tún dídí ẹ̀ ní òní jẹ́ kó ní èmi mọ́. ẹ ṣe dáadáa. màá fi ṣe sáfù olùmí ò ní lè dán wò mọ́. ẹ máa bètò lọ. à ń bà bọ̀ ẹ ṣeun. tó bá pẹ̀yìn ni Sunday Igboho ọmọ tẹyọ kúrò nílé àwọn adẹnugbó wa lọ yìnbọn sí mi. ọmọ náà ti máa dájọ́ kò kí n ṣayé ọ̀hún òṣùwò ti ẹ̀mí ó fẹ́ pa mí ó tó pa mí mo pọ́nu ńlá ó bojú wẹ̀yìn mo dọ̀bálẹ̀ ó tún wọnú gbó ó lọ jẹ́gba wàláì nàláì ẹ kú dédé àsìkò ìṣẹ́jú mẹ́ta ló gbogbo wa máa lò lẹ́yìn ẹ ṣeun ogun máa pa gbogbo wọn ní ẹ ṣe jàre à ń gbọ́ yín o 3 minutes tí ń káùntì sá o. àbọ̀ ẹ̀ ti fi dá mi lóhùn ní ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka. à ń dá yín lóhùn ẹ ṣeun. ẹ rà mọ́ àbọ̀lọ́ ọmọ bá yẹn. ẹ ṣe Èdùmàrè. gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ stop ọ máa pè yín padà níṣẹ́jú kọ̀ọ̀kan ọ máa pè yín padà. ẹ̀yin tẹ́ ń pè ẹ stop ọ máa pè yín padà bàbá wa ẹ pa sọ̀rọ̀ yín máa bẹ̀rẹ̀ 3 minutes yín sìn. ṣe rí aláwọ̀kọ́ lérí ọ̀rọ̀ mi ni wípé adúpẹ́ fún Ọlọ́run àbá ṣe Sunday Igboho torí ńgbà tèmi náà tí mo gbọ́ gbogbo nǹkan tó ṣe mú ní nígbàwo sígbàwo ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run tí Ọlọ́run jẹ́ kí kárí àdá lérí gbogbo àwọn tí wọ́n bá ń gbèròkèrò sí wọn orí wọn láti máa gbọ́ èrò aburú láti máa gbá ẹ̀dá lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹnikẹ́ni ọjọ́ ọmọ Yorùbá ni o ọjẹ́ àjòjì ni o ọjẹ́ ọba ni o ọjẹ́ àfáà ni o ọjẹ́ pásọ̀ ni o ó so níṣẹ̀ṣe ni o àtẹni tí ò ṣe ẹ̀sìn kankan o ní bá ń ro ibi sí bàbá jẹ Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run ẹ lọ yìnbọn fún láti máa gbọ́ àjà láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run àdúpẹ́ fọ́lọ́run so kí n sọ̀rọ̀ lérí àáfàá yẹn tẹ́ rí màmá mi kì í ṣẹ̀bi àwọn àáfàá yẹn Ọlọ́run bá ń gbọ́ kì í ṣẹ̀bi wọn o tẹ́ rí àwọn bàbá wa báwa ti ń pa àwọn bàbá wa lẹ́tọ̀ àwọn ọba wa àtàwọn tí wọ́n sọ bá náà bàbá tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó bá ṣe wípé báwa ti ń pariwo tó wọ́n bá gbọ́rọ̀ sáwà lẹ́nu ni àwọn ará bíbá yìí wọ́n tó kẹ́kẹ́ ń pera wọn pàápàá ṣe bí ìjọ wo ni wọ́n ṣe èèmọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n pín tí ìkan nínú wọn tó ń sọ fún padà wípé àáfàá ni bàbá ọba. Olúbàdàn náà gbà wọn láì tán lọ dìde kí Olúbàdàn náà dìde lọ kí wọn lọ káwọn ẹrú. tó ti ṣe wípé lọ́dọ̀ ọba ẹ̀mí àti tiwọn tó bá fẹ́ lọ kí báyìí
márùn-ún yóò ti máa kúnlẹ̀ wọ̀wọ̀wọ̀wọ̀wọ̀ lọ. Àwọn bàbá wa tó bá sọ pé wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí kò ní máa ṣẹlẹ̀. Àsìkò ti tó máa gbọ́rọ̀ sí wa lẹ́nu báyìí. Àsìkò náà sì rèé nítorí wípé tí wọn bá mọ̀ irú àwọn nǹkan dáadáa báyìí gan-an ó dàbí wípé òye ò ní fẹ́ yí àwọn náà dáadáa nítorí wípé nílẹ̀ Yorùbá àwọn ìṣẹ̀dálẹ̀ wa ẹni tó bá jẹ mọ́ ẹ̀sìn mùsùlùmí ẹni tí bá tẹ̀ ń ṣe ẹ̀sìn mùsùlùmí kò tí ẹ̀ tọ́ sípò orí ipò ọba wa gan nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà wa ní táwa dé bá gan táwa gbẹ́jú bá ìdí jẹ́ kìrìsìtẹ́nì o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá ìdí jẹ́ mùsùlùmí o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà titiwa ẹ̀sìn titiwa nítorí wípé kìí ṣe ẹ̀sìn mùsùlùmí iná láti ṣèdálẹ̀ ilẹ̀ wa kìí ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì. Àwọn mùsùlùmí yìí gan tí wọ́n ṣe rádaràda yìí gan ìgbàwó lẹ sí mùsùlùmí ọ̀hún gan dé gan ọwọ́ ajé báyà sí kìrìsìtẹ́nì gan ni ẹ̀sìn mùsùlùmí ọwọ́ ajé bẹ́ẹ̀ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì ni àwọn kìrìsìtẹ́nì tó ṣe báwọn ní ọkọ̀ dé gan àwọn mùsùlùmí yìí náà ní sásásásásá. Àwọn náà ní anábì ní apá olórí burúkú. Bẹ́ẹ̀ náà nìkan lórí láyà tó lọ Ọ̀ṣun Òṣogbo kí n lọ sọ pé kì í ṣe ní Ọlọ́run àní kí n bá tó bá ti pẹ́rù ní ìwà bẹ́ẹ̀ nírú dọ́nà ni òkú ẹ̀ ni wọn ọba gbé kò bẹ́ẹ̀ Ọlọ́run bá gbọ́. Ẹ ṣe bàbá wa kàtó gbé kọ̀lẹ̀. Òkú ẹ̀ iná ni wọ́n gbé kò bẹ́ẹ̀. Ẹ ṣe kàtó gbé kọ̀lẹ̀ lónìí. Ọlọ́run bá gbọ́ gbogbo pátápátá ó sọ bá ní o lọ́wọ́ nínú pé kẹ́ ẹ máa fi ẹ̀sìn mùsùlùmí kẹ́ ẹ máa fi dalẹ̀ Yorùbá rú ẹ parẹ́ máa yẹ náà tọmọtọmọ ni ó sì wọ́n ọba lọ jẹ́ ni o pẹ̀lú ọ̀bọ náà tọrọ ọba tí ọba wúwo ọba èpè lọ́yẹ kéèyàn máa gbéṣẹ́ ó ṣe pásítọ̀ ni o ẹ máa kú kò dìdì láìpẹ́ láì jìnnà yìí tọmọtọmọ yìí. Ẹ ṣe bàbá wa ká tún gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣeun gan. Ẹ̀yin orí TikTok mo fẹ́ gbé yín wọlé ẹjọ́ ṣé ti rẹ́dí àti kí n gbé yín sókè tí wọ́n ti wá ń gbé sókè ẹjọ́ ẹ máa bá mi mute TikTok mi fẹ́ gbé yín sókè because mi fẹ́ kẹ́ distract show yìí o tí wọ́n ti rẹ́dí lórí TikTok kí n gbé yín sókè ẹ máa bá wa mute ẹ̀ bá wa power tap ká tó gbé yín wọlé ẹ bá wa power tap wọ 20,000 àgbàwọn èèyàn sókè ẹ bá wa power tap ká tó gbé yín sókè bá wa gbóhùn sókè easy. Yorùbá wuyì alábẹ̀rẹ̀ ní dààmú ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ pé ètò àjọ ń ṣètò ẹni jábọ́ ẹgbà bẹ́ẹ̀ ẹ ṣe gan lórí la fi ṣètì yìí mẹ gbogbo ọmọ Yorùbá ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kálẹ́ ní gbogbo wọn kí yín o a kí yín o. Yorùbá wuyì mo wo fídíò yẹn tó lóye ti ní pé ọ̀bọ wèrè yẹn tó lọ yìnbọn yẹn ẹ wo olóye gan Ọlọ́run kò yé mi mọ́ ti máa gbólóye sọ́wọ́ àánú ti pọ̀ jù nínú igbó yẹn lásán lẹ́kọ̀ọ́ ti ṣe láti ìwé òyìnbó ní pé mistake ni níbo ló ti ṣe rú ẹ̀. mo wo fídíò àǹtí mo dẹ̀ ń ké ní ṣá láti bàbá yẹn sọ pé ó yìnbọn táwọn àìsàn ní pé kọ́lọ́pàá ní pé kọ́ máa pa níbo ló ti ṣe rú ẹ̀. ó máa dúpẹ́ fọlọ́wọ́ pé òkè péyọ̀ kọ́ wà pé bá aláàánú ni. olóyè Àdìsá dáàmì májà tọ́lá òní jábọ́ o. ọmọ ni ẹ májà bẹ̀rẹ̀ kọ́lé. ẹ ní parẹ́ láyé iṣẹ́. àṣẹ tójúbọ lé sí pàtàkì. Ìgbòho Soro láàmì ẹ ṣe gan may God be with you. kò sí kankan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kú ọ̀rọ̀ ìlú. Yorùbá wuyì o ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe lọ we love you thank you very much. wọ́n ní ká bá wa sẹ́ndì kí náà at me wọ́n ní ká sẹ́ndì at me ká tó gbé yín sókè. Community gift dẹ fún mi mọ kí ni màá tá Ọlọ́run ọba kí ni màá ṣe o mi mọ ọkàn pa TikTok màmí ẹni dà Gbọ́láhàn Alábí ẹni sùn màmí wọ́n ní please refill our community you can find it by tapping live gift bọ́dí màá ti táìpù ẹ̀ ẹ̀jẹ̀ ní sùúrù ẹ bá wa gbóhùn sókè ẹ ní dààmú.
òun wa yín ti bá ṣe dáadáa ṣe ti ń jẹ tẹlẹdùn ọ̀dà àdìsànkọ dáadáa ní gbogbo wa wà. ṣé ẹ rí àwọn ọmọ onífẹ̀ẹ́nu jábàjábà bíi pátá bí àkùsà tí wọ́n fi ń ṣe èélá yìí ṣé ó yẹ ká máa dá wọn lóhùn ìgbà yìí. a máa dá wọn lóhùn ẹ má ní ká máa dá wọn lóhùn ẹ má ní ká máa dá wọn lóhùn ká máa dá wọn lóhùn yẹn gan-an mi ò fi a máa dá wọn láwọn àwọn ọmọdé pé alá máa dá wọn lóhùn ẹ gbọ́ ká máa dá wọn lóhùn. ọmọ ẹrú òde ní ṣèṣe kó mọ́ ṣèṣe ọmọ ẹrú kí ni ẹ kọ́ńtì tí wọ́n ní tó máa fáwọn bàbá wa tó máa sọ pé òun kọ̀ lù bàbá wa house bàbá ńlá kù bàbá rẹ̀ bàbá rẹ̀ wo ta ló mọ̀ wọn lẹ̀ ta ló wò kò lo wọn lọ́yọ̀ọ́ táwọn àtìrán wọn papọ̀ ní àwọn àtìrán wọn ò papọ̀ kán kó rí ìlú àkókò àtàgbànú àti ìdààmú ayé wọn kán kó lọ sọ́nà Mali kán kó lọ sí Saudi kán lọ kó báwọn ìran bàbá ńlá wọn bibẹ̀ kán lọ kó báwọn ìran bàbá ńlá wọn Àdìsá Ọlọ́run ọjọ́ tó la ẹ̀ fọ́ àjà wa kọ̀ọ̀kan. ọ̀fọ́ọ̀lù àǹdíwá olóyè ògún gbọ́. Ọlọ́run ọmọlábì fún àwọn tí mo tún gbọ́rọ̀ yìí Ọlọ́run tí kò ṣe gbàǹgbàǹgbàǹ pé àṣà ò náà. àṣà ò kó máa lọ ń bo kó máa lọ ń bo. àṣà kó máa lọ ní ìgbó yorùbá wuyì wíìkì ta ló fún ẹni mo ṣe sọ fún yín pé ọmọlábì fún ọ̀hún gbọ́dọ̀ àrùn kódà lè ní second chance. ọ̀dàdà kí n gba second chance no second chance fọ́dàlẹ̀ wá ti dà mí lẹ́ẹ̀kan tí ẹ yẹ. kódà lè second chance. wèrè la fi ń wo wèrè yá mi ẹ̀ ní dààmú. wèrè nìyẹn máa fi ń wo wèrè wèrè nìyẹn máa fi ń wo wèrè mo ìwà fáyẹn kò tú àná èmi kò jẹ lámọ̀ràn ni ó bá lọ́mọ obìnrin bíi mẹ́fà bóyá oníyàwó bíi mẹ́jọ àtìyá ẹ àtàbúrò ìyá ẹ àtàbúrò bàbá ẹ gbogbo ọmọ kan lọ fèsì olóòlù bá ti jáde ìkọlọ gbẹgbẹ tí ìyá ẹ ò bá ti ṣẹ́ níkẹ. ìyá ò ní ṣẹ́ níkẹ máa mú níkẹ ni. kò sọ pé kò ṣe ìbàdàn o. àwọn olórí tí ìyá ẹ tó bá ti ṣẹ́ níkẹ kò sọ pé kò ṣe ìbàdàn ẹni káká wọn gbọ́ pé ká kúrò fún gbogbo yín látọ̀dọ̀ olórí yín láti lè òkè yín désàlẹ̀ ká kúlù fún gbogbo yín pátá ẹ ti ya wèrè. ẹ̀kọ́ rí Mali ẹ̀kọ́ ẹ máa lọ Mali Senegal Sudan. àmì ẹ ní ṣòfò ẹ máa lọ Mali yín ẹ máa di pangolo yín ẹ máa tẹ̀lé màálù gbogbo tí òmùnà lé mọ́ nínú yín ẹ máa sọ fún àwọn màálù yín kán mú yín lọ sọ́nà ibi tó àwọn náà kọ́ àwọn bàbá yín wọn máa kó yín padà lọ síbi tẹ́ ti wá ẹ máa kó rí burúkú yín lọ Mali Senegal àwọn òṣì ibi tẹ́ ti wá ẹ máa padà lọ síbi tẹ́ ti wá ẹ bá gbó ìsòkò ẹ ní dààmú ẹ káàárẹ̀ máa o. ẹ kú dédé àsìkò yìí. ní adásètò ni o. ẹ bá wa dá sí 3 minutes yín tí ń káùntì o. ó ń kìí ọlọ́wọ́ pẹ̀lú yín o. àṣẹ o. mọ̀jẹ̀kẹ́ ti tẹ̀ fún wa ẹ ṣe gan ọlọ́run ló ti yín o. àṣẹ. ọlọ́run lè kó àlàáfíà ara yín o. àṣẹ. kò yí sí. wọ́n táwọn ọ̀sìn gan bá sí mọ́lẹ̀ jẹ́ àwọn tó pẹ́yìn tàwọn bẹ́ẹ̀ ṣé ká tó wá tó jókòó ọlọ́run ní ọ̀sẹ̀ nẹ́ta àwọn alálẹ̀ odò tí yín o ẹ ṣe gan. àṣẹ Olódùmarè. ní pípé fẹ́sọ̀ lórí pọ́ìntì méjì tẹ́ mú jáde lórí ọba bàbá Olúbàdàn àti bàbá wa Sunday Igboho Soro. Ṣẹ́rí mo fẹ́ kí nìkan wáyé ẹ bá ń pàṣẹ tó bá ọmọ Yorùbá tó bá fi ṣe bẹ́ẹ̀. ẹ sì yí pé òfin kan wà àwọn ọba wa láàrin wọn pátápátá tó bá lẹ Yorùbá. ẹnikẹ́ni tó bá ti rí wọn fún ìlú kan kọ́bẹ̀ wọ́n sọ́tọ̀ bá àlùbí tó wà wọ́n gbé wá kó wá sọ́wájú ọba òun tó sọ̀rọ̀ kọ́ wá tún tó sọ̀rọ̀ sọ́wájú ọba òun. ìgbà ló wà nínú olùsọ sísọ TikTok wọn ti bẹ̀rẹ̀. kó bá náà sọ̀rọ̀ fún wáké ẹ bá ń gbé ọmọkùnrin wa fẹ́ kó wá sọ̀rọ̀ tó sọ́wájú yìí kó tù bẹ́ẹ̀. tó wá jẹ́ báyìí náà ló sọ̀rọ̀ tó bá lẹ́kẹ́ wọ́n sọ̀rọ̀ tó bá ẹ bá ń gbé wá sọ̀rọ̀ tó wájú yìí kó sì rí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì pé mo kọ́ sí ìsàlẹ̀ kíní tí mo kọ́ sí pé àwọn tó ń kírun ṣe bí wọ́n ń pè fún bíútì láti kí ìdí àti láti jíjí mọ̀ kò jẹ́ èèyàn lọ́wọ́ gbà yẹn o mọ́tò rẹ kọjá mọ́tò rẹ kọjá wọn ò dín èèyàn lọ́wọ́. tẹ́ ẹ bá lè mí